nílé wa ẹbí aláyọ̀ lẹ́bí mi Àjàsá o. ilé aláyọ̀ ni ẹ wọlé Káyọ̀dé. ilé aláyọ̀ ni ẹ wọlé Àjàsá. ilé aláyọ̀ o ẹ wo fún mi láyọ̀ o. ọmọ aláyọ̀ ni ẹ wo Túndé yẹn. ọmọ aláyọ̀ ni ilé aláyọ̀ ni ilé mi Àjàsá o. ìyẹn ní gbogbo kó yọwọ́ ọ̀ṣẹ́ o ọ̀bùn yọjú ọ̀rá jókòó tún máa yọ ìyẹn ni wọ́n bá ó ti gbàgbé pé ọmọbìnrin ló jẹ́ nínú ẹbí o bó pẹ́ bóyá wá gbálé ọkọ lọ wá fẹ́ bí yìí sílẹ̀ forúkọ ẹbí yìí sílẹ̀ orúkọ olórúkọ o òun nìwọ̀n o máa jẹ́ díẹ̀ ní tàlàbá nínú ìbejì kò yọ ní wọ́n bá. kí la gbé kí lójú kí la gbé ẹ wò pọ̀nú ayírádà agbójúlógún fi rẹ̀ fún ṣíta o afọ́fún gbẹ́mú kọjọ́kùnrin jù bẹ́ẹ̀ lọ o ìyẹn ò káyé kí lọ́lé ọkọ̀ jù bẹ́ẹ̀ lọ o kí pààrọ̀ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ kí mojóbìnrin ìkọ̀ra ìlàjọ ní. ó yá mo rí múre ọmọ ètè mi sọnù o. ọ̀rẹ́ mi máa lajú o ṣọ́báyọ̀ máa lajú o surprise package mo fẹ́ fi ṣe máa lajú o Aláìdé máa lajú o surprise package mo fẹ́ fi ṣe ó ti yá lajú ẹ Àyìndé lajú ẹ òyàwó alárẹ̀ mú bó ṣe mọ́tò ó yá lajú ẹ òyàwó alárẹ̀ mú bó ṣe dára tó. níbo lẹ ti mọ̀ra àbúrò mi ni. ẹ owó ṣá lọ́wọ́n ọba ò ẹ wá wo bó ṣe ń ṣọlá ọmọláyé wọnú wọn lá ọ̀rẹ́ mi tó sọ mí dọlọ́lá ló tún máa fún mi níyàwó ìgbà yìí nínú mi dùn pálọ́wọ́ ní tílé rẹ̀ jáde. ó gbá eléyìí kan ò fẹ́ bù mí jẹ elékùrú àná rẹ ti dóge ó ìráyà fẹ́ o obìnrin ṣe pọ̀ láyé tó ọ̀rẹ́ ní í mú o ọ̀rẹ́ òráyà fẹ́ o ẹ̀gbọ́n tèmi Aláyìndé yẹn ló wá mú kó jọ ajẹ́gbọ́. àbúrò mi Àyìndé kò sóhun tó burú nínú kí fẹ́ Àrẹ̀mú ọ̀rẹ́ rẹ̀ kì í fi ṣàdé orí ìfẹ́ ló ṣe kókó torí àfẹ́ràn ara wa bí mi ò rí mi ò ní lè sùn àwẹ̀ ní mi ò ní lè jẹ àbúrò mi Àyìndé jọ̀jẹ́ ń fẹ́ Àrẹ̀mú yọ̀ǹda Àrẹ̀mú fún mi kó wá sanwó orí mi. láyé sẹ́ oníkòjọ́ láyé kò jọ. by popular demand lórí audio CD àti VCD nìkan marketed and distributed by Gemini Films and Marketing Nigeria Limited the Jetad marketer Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos grab your copy now. orí mi yeye ẹkún máa fi mí lẹ̀ rárá o ẹ̀dá mi yeye ẹkún máa fi mí lẹ̀ rárá má báyìí gba ìka kọ́ máa fọwọ́ ibi gbá mi mú ibi tí mo bá ń lọ àpèrèjà